Ẹ kú dédé ìwòyí o, orúkọ mi ni Sam Adéọ̀sùn Òjò Àánú, òun ló tún dé sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù Olùgbàlà, ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ mi ìtẹ́tún fún wa lọ́sẹ̀ yìí. Àyìn lóko torí pé ẹ fààyè ẹlẹ́ fún wa láti gbàdúrà. A dúpẹ́ fún àwọn ènìyàn tí ó darapọ̀ mọ́ wa fún ètò ti alẹ́ yìí káàkiri àgbáyé. Àyìn lóko torí pé ẹ̀yin lẹ pèsè àyè sílẹ̀ fún wa. Bàbá gba ọpẹ́ wa, ọmọ gba ọpẹ́ wa. Mo gbàdúrà bó ṣe ń gbọ́ mi bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Ọwọ́ Ọlọ́run yóò débi tó wà lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ ìtànṣán ògo Ọlọ́run yóò débi tó kún wà nínú ayé rẹ̀. Ìyanu yóò sì ṣẹlẹ̀ lónìí. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa lọ́sẹ̀ yìí pé a kú dédé àsìkò yìí. Ní Nàìjíríà níbi aago 10 ó ti lù. Fún ẹ̀yin tẹ́ wà ní UK aago 9, ẹ̀yin tẹ́ wà ní US àti Canada láwọn apá ibì kan wákàtí 6 ọ̀nà àbí ṣáájú yín, àwọn kan wákàtí 7 káàkiri ní Germany, ó dàbí wákàtí kan ní Germany àbí ṣáájú Germany. Ó túmọ̀ sí pé àwọn kan wà lọ́sàn-án, àwọn kan sì wà ní àṣálẹ́. Mo gbàdúrà bí a ti ń bá wa bọ̀ lórí live broadcast ti alẹ́ yìí, lẹ́ẹ̀kan sí Ọlọ́run yóò ṣí iye wa sí ọ̀rọ̀ rẹ̀, ìyanu Ọlọ́run yóò sì farahàn lórúkọ Jésù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo ní àwọn ìfilọ̀, àwọn announcement kékeré kan tí àwọn tí ó dẹ̀ ń bá wa sọ̀rọ̀ wọ́n ń retí pé ká fún wọn ní èsì. Ṣáájú àkọ́kọ́ ni pé àwọn kan ń béèrè pé ó yẹ ká ní ètò kan fún àwọn singles, àwọn adult singles, kì í ṣe àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́. In fact, bí ìgbà tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run bá wọn sọ ni. A ní ètò kan tí à ń ṣiṣẹ́ lé lórí báyìí. A fẹ́ ṣe dáadáa, à ń plan láti ṣe dáadáa fún àwọn singles, ìbá jẹ́ adult singles ni tàbí kó jẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ọkọ tàbí ìyàwó. Ìdí ẹ̀ tá fi ń package ètò yẹn ni pé there are lots of misconceptions lórí ọ̀rọ̀ marriage. Oníkálùkù kan sọ tiẹ̀ ni. Àwa wò pé tí Ọlọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ kí a tún fẹ́ díẹ̀ sí fún afẹ́ṣẹ́ débi pé á dàbí interactive program tí wọn náà bá ní tiẹ̀ tó fẹ́ sọ, tèmi náà bá ní tèmi tí mo fẹ́ sọ, èyí tó bá rú wa lójú bẹ́ẹ̀ tá a bá ní rọ́ọ̀kù ilé ìyẹ́ kórí bẹ́ẹ̀ á wà gbé bíbélì yẹ̀wò dáadáa. Lágbára Ọlọ́run tọ́rọ̀ bá fún wa ní oore ọ̀fẹ́ a ó gbé ètò náà jáde lọ́dún yìí lágbára Ọlọ́run.
mo sì gbàdúrà àwọn tó fẹ́ ní ìbẹ̀rẹ̀ tuntun lórí ìgbéyàwó wọn àbí ìgbéyàwó tó ti ń dágun Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè Ọlọ́run yóò fọwọ́ tọ́ gbogbo ìgbéyàwó lórúkọ Jésù Kristi. Mo kàn fẹ́ sáré rọ̀ wá ni eléyìí kì í ṣe lẹ́tà kò sẹ́ni tó béèrè ìbéèrè ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá ẹ má yẹ ká ṣe àǹfààní pé yẹn lò mo bẹ̀ yín ẹ̀rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé àsìkò táwọn bá ráàyè òun ló yẹ kán pè wá kò dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn ọmọ mi kan wọ́n wá bá wa darapọ̀ fún ọjọ́ bíi 5 èní náà padà èní Friday náà padà tí wọ́n parí àdúrà wọn nígbà tí wọ́n lọ wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní àwọn ò ní bínú sí yín mọ́ láyé mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ṣé bí ojoojúmọ́ ṣe ń rí fún yín ni mo ní ọjọ́ mẹ́rin lẹ́lù wọ́n lọ́jọ́ 5 bó ṣe ń rí gẹ́rẹ́ rẹ̀ ti rí yẹn àánú wa ó ṣe wọ́n pọ̀ nígbà tó dé sáà kan wọ́n ti ẹ̀bẹ̀ pé kí n pa fóònù kí n lọ sùn wọ́n á ní I'll try láti máa ṣe bẹ́ẹ̀ mo gbàdúrà ohun tí à ń wá lọ́dọ̀ Ọlọ́run náà á jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá tan fóònù àti ẹ̀fẹ́ kéèyàn pè wá ó ti ní àkókò láti aago 7:00 láàárọ̀ ó ní a ní kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè tó bá ti lọ bí aago 5 rọ̀lẹ́ ẹjọ́ ẹ jẹ́ kí kọ́ọ̀lù wa kó máa lọlẹ̀ torí gbà míì tá a bá tan fóònù ìdájí bóyá ẹnìkan nílò nǹkan kan tó ti sọ fún wa tẹ́lẹ̀ káwọn pé àdẹ̀wà rántí nìkan bí aago 4 ìdájí jẹ́ ká tan fóònù ká sáré bá a ṣe mo sọ fún wa wípé ká tó tan fóònù fún ìṣẹ́jú kan péré fóònù yẹn á ríǹgì wọn á pè ẹni tó rẹ̀ pé yẹn ó yẹ kó wò wípé aago 4 ìdájí kò yẹ kí èèyàn pè kò yẹ kí èèyàn pè ẹnì kejì ẹ̀ láago 4 ìdájí bó ti jẹ́ pé time difference lájọ wa ó yẹ kó calculate ẹ̀ pé tí mo fẹ́ pè aago mélòó òun ni ní ọ̀dọ̀ tiwọn tó mo fẹ́ fi ọ̀rọ̀ bẹ̀yìn tó nígbà míì tá a bá tan fóònù lóru bóyá a ní nǹkan kan tí ẹnìkan sẹ́ndì sí wa tá a fẹ́ fi gbàdúrà tá a bá tan fóònù òun ní jẹ́ kàkà a máa dún náà ni mo sì gbàdúrà emergency ò ní dé bá wa o Ọlọ́run á sì ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ẹ má jẹ́ ká gbàgbé ní aago 7:30 títí di aago 5 rọ̀lẹ́ fóònù wa máa wà ọ̀nà àfi tá a bá ní engagement bóyá à ń ṣe iṣẹ́ ìránṣẹ́ bì kan tàbí a wà lórí ìrìn tí a ò lè máa gba ìpè bí a ṣe ń rìn lọ ìyẹn ò ní ṣeé ṣe so ẹ jẹ́ ká fi eléyìí sọ́kàn ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti Canada mo mọ̀ pé wàá nira díẹ̀ àwa náà mọ̀ a sì ń dọ́gbọ́n sí náà bí a ṣe máa ṣe tí àpérò yìí náà lọ́rùn ó fẹ́ dàbí pé ọ̀rọ̀ fún yín ò dáwọ́ dúró ó sì ń yà mí lẹ́nu bí ó ṣe dáwọ́ dúró ní ọ̀sẹ̀ tó kọjá mo ti ń gba ìpè tàbí mẹ́sẹ̀gì lórí ọ̀rọ̀ fún iye ó ti wá pọ̀ jù ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn méjì kan àwọn dáàdì wa kan ní orílẹ̀-èdè Britain àwọn mìíràn kan náà ní Canada àwọn mìíràn kan wá láti Britain sí ọ̀dọ̀ wa fún àdúrà àwọn náà sọ̀rọ̀ lórí offering yẹn a gba messages ìfẹ́ tó 14 lórí ọ̀rọ̀ offering ní ọ̀sẹ̀ tí a wà nǹkan méjì kan ni àwọn kan sọ tí mo rí ọgbọ́n kọ́ níbẹ̀ mo ti sọ fún wa pápẹ́ nípa ọ̀rọ̀ Bíbélì ni gbogbo tí lẹ́tọ̀ Ọlọ́run fún wa ní ìmọ̀ ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ ìṣèlú tàbí ìṣe ayé a nílò àmọ̀ràn lọ́wọ́ yín láti mọ tó yẹ ká tún ṣe torí ní ti tiwa kò sẹ́ni a gbàgbọ́ pé kò sẹ́ni tó gbọ́n tán tó bá jẹ́ ọ̀rọ̀ ayé yìí kò sẹ́ni ojoojúmọ́ là ń kẹ́kọ̀ọ́ arákùnrin kan wọ́n kàn mo wà ní online náà kàn send message mi pé àwọn ní ìmọ̀ràn kan tó fẹ́ fún mi ṣé wọ́n lè sọ ló yà lábá pera wa ohun tí wọ́n sọ ń bẹ̀ ni pé ó dá wọn lójú tàdá wípé kì í ṣe gbogbo èèyàn òun ni Ọlọ́run bùkún débi pé a sọ pé ó dá machine báyìí la fẹ́ rà fún yín ẹ̀rọ báyìí la fẹ́ rà fún yín kí báyìí la fẹ́ ṣe ṣùgbọ́n tó jẹ́ pé ó ń wo àwọn náà láti ṣe nǹkan kan fún ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run mo dẹ̀ sọ pé ó ń rí bẹ́ẹ̀ tóòtọ́ wọn á ní kí ló dé tí a ò fi ká fi ṣètò ẹ̀rí pé mo ń wọlé lẹ́tà àwọn ènìyàn dọ́gbọ́n wo ibi tí mo kọ́ sí ó ní kí ló dé tí a ò fi ṣe weekly partnership tàbí monthly partnership pé ẹni tó bá dẹ̀ mọ̀ pé nǹkan tágbára ń gbé a fẹ́ fi sí gẹ́gẹ́ bíi tiwọn mo rí pé mo rí sense nínú nǹkan tí wọ́n ń sọ yẹn then àwọn ọmọ mi kan ìkejì tí mo ní wọ́n wà ní Canada tí wọ́n sọ̀rọ̀ lé orí offering wọ́n ní Ọlọ́run fi sáwọn lọ́kàn personally pé àwọn gbọ́dọ̀ ṣe nǹkan kan pé kí n jọ kí n má dá offering dúró bí mo ṣe ń sọ yìí mo dẹ̀ ti sọ fún alọ́sọ̀ tó dá pé mi ò dá offering dúró mi sọ pé kò dáa láti ṣe offering mi sọ bẹ́ẹ̀ ohun tí mo ń sọ ni wípé iṣẹ́ pọ̀ lẹ́sùn bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o ṣùgbọ́n mo rí pé bí àwọn èèyàn ṣe mú ìmọ̀ràn míì wá wọn á wòye ṣùgbọ́n bá a náà gbé lọ agbébọ̀
àwa wòye pé a máa ṣe opinion poll, a máa ṣe yẹn lórí website samologo.com.ng. a ṣe opinion poll, a send ẹ̀ sí àwọn ọ̀rẹ́ wa, ẹ̀yin náà ni ọ̀rẹ́ wa, a send ẹ̀ báwo lè ṣe fẹ́ ká ṣe ṣe bẹ́ẹ̀ kí n sòótọ́ fún wa. Iṣẹ́ pọ̀. Mo sọ nínú program kan láìpẹ́ yìí, mo ní ọ̀rọ̀ Bíbélì ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí ni tí wọ́n sọ pé okó pọ̀ ṣùgbọ́n alágbàṣe ò tó nǹkan. Bẹ́ẹ̀ ni àwọn tá a rò pé alágbàjẹ ni wọ́n, bó ṣe ń gbà náà ń jẹ́, ṣùgbọ́n alágbàṣe kò tó nǹkan. Bẹ́ẹ̀ ni nítòótọ́ ṣe rí the work is just too massive fún wa níbí yìí láti dàyàkọ́. Orí ọ̀fẹ́ la kàn nígbà tí a fi ń tẹ́ bá rí day wa on a better day fún wa, ẹlòmíì àríwá ṣàánú wa ní on a better day táwọn tún sọ pé eléyìí sì dáa. Nítorí náà mo rọ̀ wá, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, a máa ṣe opinion poll yẹn. Báwo lè ṣe fẹ́ ká ṣe ṣe, oníkà máa gbàgbé ìgbà ọtí ká kó ṣe poll, báwo lè fẹ́ ká ṣe ṣe iṣẹ́ fún àpẹẹrẹ. Yẹ kí n fún wa ní àpẹẹrẹ àwọn iṣẹ́, ẹ jẹ́ ká sọ ti iṣẹ́ owó. Ṣe rí platform tá a wà yìí, specification kan wà tí wọ́n fún, àwọn requirement kan wà tán fún, àwọn equipment kan wà tán kọ sílẹ̀ fún wa pé òun la lè lò tá máa fi ṣe streaming tó dáa. Unfortunately a ò ní àwọn equipment yẹn lórílẹ̀ Nàìjíríà gan. So ṣùgbọ́n ọgbọ́n tí Ọlọ́run fún àwọn ọmọ Ọlọ́run òun là ń lò. Ó yà wọ́n lẹ́nu gan bá ṣe lè rí ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ rí i pé ó ń da díẹ̀ àgbà pété ni máa tún da ju tọ̀sán kọjá lọ. Ó yà àwọn yẹn lẹ́nu. So ọ̀tọ̀ nìyẹn. Platform tá a ti ń sọ̀rọ̀ yìí gan sef gan $97 ní oṣooṣù. Ìta ṣe kọjá yìí tọ́lú kọjá yìí ètò ìgbà lọ́wọ́ rẹ̀ jáde, arábìnrin kan àwọn ló sanwó ẹ̀. A kàn fún wọn ní link tí wọ́n máa lọ, a fún wọn ní username àti password wa, wọ́n dẹ̀ san adé lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n dẹ̀ sọ máa fáwọn ti san àwa náà dẹ̀ rí. So tẹ bá ń wò ní oṣooṣù bẹ́ẹ̀ yẹn ní nǹkan mi yọjú bí a ti fẹ́ jẹ́ kí ètò ikó fẹ̀ sí, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tuntun tó ń yọjú. Mo gbàdúrà sí opinion poll ẹni kẹ́ máa retí anytime from now. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tí àti láṣìṣẹ́ lé lónìí lórí àdúrà, òun ni àwọn olóyìnbó pè ní Jesus more than the Christ. Ṣé orin kan wà tí mo fẹ́ràn? You are more than what people say, Jehovah, more than what people say. Ó sì yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń kọrin yẹn a ò ní òye ẹ̀ ibi tí nǹkan tán pè ní ẹni tán pè ní Jésù. Bẹ́ẹ̀ ni mo wí fún wa. Ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ tó sọ, ọ̀pọ̀lọpọ̀ wa kìrìsìtẹ́nì lóòótọ́ à ń sin Jésù, ṣùgbọ́n àwọn ọmọ ta ló ń jẹ́ Jésù gan. Ó ju Kristi lọ. Wà Jésù Kristi. Bẹ́ẹ̀ ni Kristi túmọ̀ sí Mẹ̀sáyà olùgbàlà, ṣùgbọ́n ó ju olùgbàlà lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Mo sì fẹ́ màá dẹ̀ proof ẹ̀ fún wa lálẹ́ pé Jésù Kristi Olúwa wa ó ju olùgbàlà lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí ó yẹ ká mọ̀ nípa Jésù. Á ràn wá lọ́wọ́ láti relate pẹ̀lú ẹ̀. Á ràn wá lọ́wọ́ láti gbàdúrà sí. Á sì máa ṣírí bí àdúrà ṣe ń gbà láì fi àwọn ẹ̀jọ́ ni mo máa ń pè é, àwọn ẹ̀jọ́ táwọn bàbá wa tí wọ́n fi kún. Á dárúkọ díẹ̀ náà àwọn ẹ̀jọ́ èyí tí à ń sọ yìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Nígbà míì tí n bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó máa ń sọ̀rọ̀ nípa Jésù, mo wà ní program kan táwọn bàbá kan sọ̀rọ̀ lórí pẹpẹ. Wọ́n ní Jésù bá mi sọ̀rọ̀ lánàá, àjókòó sọ̀rọ̀, mo rẹ́rìn-ín mo jókòó sí. Wọ́n ti bàbá wa kan náà nígbà kan àjókòó àwa bíi mẹ́rin tó ní Ọlọ́run bá sọ̀rọ̀ mọ́jú, òun rí lójúkojú báyìí táwọn jọ jẹ táwọn jọ mu. Wọ́n á wò pé Ọlọ́run bá yín sọ̀rọ̀ mọ́jú ẹ ti dìdàkudà báyìí náà. Òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Tí Ọlọ́run bá jáde síyàn gan fúnra ẹ̀ rí i pé ní gbogbo ìgbà nínú Bíbélì tí bí áńgẹ́lì Olúwa ni tàbí ẹnìkan rí ìran ọ̀run tàbí Ọlọ́run bá sọ̀rọ̀, ọ̀rọ̀ tó máa ń ṣáájú ni wípé do not be afraid. Má bẹ̀rù. Ìdí ẹ̀ ni pé nígbà tí Olúwa wa bá dé tẹrutẹru ní Ọlọ́run ayérayé o, mo ní nígbà tí Olúwa wa bá dé yẹn lálejò, àfi tó bá yẹ pé kì í ṣe Olúwa wa tèmi rí o, báyìí ò ní tẹrutẹru ní alágbára ọkùnrin ayàgbẹ́sára. Bẹ́ẹ̀ ni mo lè fẹ́ fi hàn wá báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀, torí pé tó a bá wo Christianity lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nínú Olúwa wọ́n ti downgrade agbára Jésù, wọ́n ti uplift agbára tiwọn nínú wàásù wọn, nínú ọ̀rọ̀ wọn. A máa ń rí nígbà mí ó lè má bàyàn nínú jẹ́. Ẹlòmíì tó bá kì í ṣe wàásù mọ́, nígbà tí yẹn jáde tó ń sọ ibi tí ọ̀rọ̀ tó ń dé ni. Lónìí mo fẹ́ ká kọjú sí Jésù bí èsì pé tó ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa ẹ̀rí
mo sọ fún wa wípé tán bá ní Jésù jù bẹ́ẹ̀ lọ ó kọjá arákùnrin kan tí wúńdíá bí láyé ìgbà kan ó kọjá ẹ̀ o. Jesus is God. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wọn pé ǹjẹ́ Jésù gan tiẹ̀ ní Ọlọ́run, wọ́n á wòkè wọ́n á wọlẹ̀, Jésù ní Ọlọ́run, ọmọ Ọlọ́run ni, èmi náà gbà bẹ́ẹ̀ pé ọmọ Ọlọ́run ni. ṣùgbọ́n ìdí àti ẹ̀ tí wàá tèkì pé ká lọ wo nǹkan tó ń pè ní ọmọ ní èdè Gíríkì, èdè tí wọ́n sọ tó ń pè ní ọmọ yẹn, ìdí àti wàá wò ó tá a bá mọ ìtumọ̀ ẹ̀ òye ayé wa dáadáa, kò ní confusion. ó dá mi lójú tàbí pé díẹ̀ báyìí làwọn tí ó lè proof ẹ̀ fún wa wípé Jésù ní Ọlọ́run. èmi àti pásítọ̀ kan dúró ní ọjọ́ kan, a wà ní àdúgbò wọn, aláàjì kan wà tí ó máa ń bá pásítọ̀ yẹn fà á nínú ọ̀rọ̀ Bíbélì. aláàjì yẹn lójoojúmọ́ ló wá study Bible láti gbé pásítọ̀ yẹn ṣubú. nígbà tí ó wá jẹ́jọ́ tí mo wà ń bẹ̀, bálájì yẹn ṣe gbé Bíbélì dé nìyẹn àti Kùránì. ó ní ká lọ wo ibìkan nínú Bíbélì, wọ́n ní gbọ́ ìwọ Ísírẹ́lì ní ìwé Deuteronomy ló wà, wọ́n ní gbọ́ ìwọ Ísírẹ́lì Olúwa Ọlọ́run wa ẹyọ kan ni. lájẹ ní sọ́tọ̀ inú Bíbélì ló ti rí o. ìyàlẹ́nu tó wà bẹ́ẹ̀ ni pé bàbá nínú Olúwa yìí ó wọlé ó wòkè ó wá ń wojú mi fún ìrànlọ́wọ́. mo ní dádì, mo ní Ọlọ́run àbá fún ìrànlọ́wọ́. ẹ ó ní kí n dáhùn, wọn á rẹ́rìn. mo lo ọgbọ̀n ìṣẹ́jú láti dá aláàjì lọ. ó pa Báìbù yẹn dé, ó dẹ̀ ń lọ láti ṣàlàyé fún mi. ó lè má yé ní dáadáa o, torí pé tó bá fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yé ó lọ jẹ́ ọmọ Ọlọ́run. Praise the Lord. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. ẹ má jẹ́ ká gbàgbé o, mo ní Jésù ní Olúwa. ẹ jẹ́ máa fi Jésù hàn wá ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan. mo kọ́ fẹ́ ká lọ wo ibì kan, fẹ́ ká lọ wo ibì kan pàá nínú ìwé Jòhánù tó ń sọ̀rọ̀ nípa Jésù. nínú ìwé Jòhánù yẹn àṣírí ńlá ó wà bẹ́ẹ̀. ibi tá a ti bẹ̀rẹ̀ ni mo ń gbà àkókò, mo sì fẹ́ sáré ní ká lè tètè gbàdúrà yìí, torí pé a fẹ́ ṣe ètò yìí, a fẹ́ fi sí abẹ́ wákàtí kan ti tó Jésù fún àwọn ẹ̀yìn ẹ̀ ní ọgbà Gẹ́stímánì. ó ní àṣọ ẹ̀ lè gbàdúrà pẹ̀lú mi fún wákàtí kan. lẹ́yìn náà bá kọ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sì gbàdúrà láàrin wákàtí kan, nígbàgbọ́ pé ọ̀run yóò gbọ́. ẹ jẹ́ ká wo Jésù ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú ìwé Jòhánù orí kìíní, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní tí di ẹsẹ̀ karùn-ún, ibẹ̀ ni à ń lọ. ẹ wo bá ṣe máa ka, a máa ṣàlàyé torí àkókò wa. nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní lè karùn-ún, the book of John chapter 1 from verse 1 to verse 5. Bíbélì wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. ibi tí àdìtú Jésù ti bẹ̀rẹ̀ gan nìyẹn. ní àtètèkọ́ṣe ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ni ọ̀rọ̀ náà. náà kó lè yé wa dáadáa, ẹ jẹ́ kí n lo orúkọ arákùnrin kan, mi ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀, òkúta bá rí ẹ tó ń jẹ́ bẹ́ẹ̀, ẹ má bínú. ká sọ pé Bíbélì sọ pé ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ní Mr. Banji wà. Mr. Banji sì wà pẹ̀lú Pastor Sam. Mr. Banji Pastor Sam sì ni. ṣe rí pé àdìtú nìyẹn. Bíbélì sọ pé láti ìkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, ó dúró tì báyìí. kì wá ṣe bẹ́ẹ̀ nìkan o, ọ̀rọ̀ gangan òun tún ni Ọlọ́run ọ̀hún. ibi tí àdìtú Jésù ti bẹ̀rẹ̀ nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ àwa Kìrìsìtẹ́nì à ń wò wípé tí Jésù bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, báwo ló tún lè jẹ́, báwo la ṣe lè pè ní Ọlọ́run again? èèyàn méjì nìyẹn. tó bá yá ẹ̀kọ́ mẹ́ta lọ́kàn ó tún máa kọ́ confusing pé Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mọ́, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? ẹ̀rí gbogbo eléyìí òní àsáré dáhùn láàrin bí ọgbọ̀n ìṣẹ́jú ká tó bẹ̀rẹ̀ àdúrà wa. ẹ ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yẹn. ó ní òun náà ni ló wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. ẹ tún rí pé don't be confused. ní àtètèkọ́ṣe ọ̀rọ̀ dúró báyìí, ó dúró tí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Bíbélì sọ pé òun gangan tún ni Ọlọ́run yẹn. ó wá ní láti àtètèkọ́ṣe òun ló ti wà pẹ̀lú Ọlọ́run. ó dàbí pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ pẹ̀lú òní Ọlọ́run. bóyá lẹ̀ mọ́ ni o, bóyá ó bọ́ sínú ẹ̀ ni o, ẹ̀jẹ̀ ká sì fìyẹn lẹ̀ á dáhùn tó bá yá. ìgbà tó yá wọ́n tún ní ó tún wà pẹ̀lú ẹ̀. ní ẹsẹ̀ kẹta verse 3 pé sọ pé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá. ohun tí bẹ̀rẹ̀ sọ fún wa ni pé nípasẹ̀ ọ̀rọ̀ tí à ń sọ yìí òun la fi dá gbogbo. ìyẹn yí ọ̀pọ̀lọpọ̀ wa, torí pé ohun tó ń gbọ́ bó ṣe rí pé òun wò mí, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn gangan òun ló ṣe pàtàkì jù. ìwọ náà imagine bóyá àwòrán nìkan ló ń wò, ó ṣàrí ẹni tó ń jì ṣùgbọ́n ò gbọ́ ọ̀rọ̀. ìyẹn yí ọ̀pọ̀lọpọ̀ wa, ìyẹn ti yí ọ̀pọ̀lọpọ̀ oníwàásù. mo sì rí àwọn ìwàásù very brilliant messages lórí ẹsẹ̀ kẹta yìí. ẹ̀rí torí pé ọ̀rọ̀ náà ni tábàwò àtìkọ́ṣe nínú ìwé Genesis ọ̀rọ̀ ni Ọlọ́run sì wí pé
Ọlọ́run sì wí pé òun ni gbogbo nǹkan tí à ń láyé. Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ tó tẹ̀lé verse 4 ẹsẹ̀ 4. Nínú rẹ̀ ni ìyè wà. Ibi tí ẹ wá gbọ́ bí nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Nínú ọ̀rọ̀ yẹn tó ti wà pẹ̀lú Ọlọ́run ní àtìkọ́ṣe yẹn, nínú ọ̀rọ̀ yẹn tí a pè ní Ọlọ́run yẹn, wọ́n nínú ẹ̀ ní ìyè wà. Wọ́n ní ìyè náà òní kíni, wọ́n ní ìyè náà ní ìmọ́lẹ̀ aráyé. Ṣẹlẹ̀ tó bá ti ní ọ̀rọ̀ yẹn, ó ti ní ìmọ́lẹ̀ nìyẹn. Ṣé nígbà tí ayé èèyàn bá wà ní ìkáwọ́ àwọn ẹ̀mí òkùnkùn, kò tí ì ní ọ̀rọ̀ ló fà á, kò tí ì ní Jésù yẹn nìyẹn. Ẹ má ṣe mí gbọ́ o, kò sí ẹni tó ń lọ chọ́ọ̀chì tá a bá mú dúró báyìí tá a máa ní ìjọ oní Jésù. Ìdáhùn ẹ̀ ni pé I'm a born again. Ẹ oríṣi orúkọ la ń fún, I'm a regenerated Christian, I am a born again, I am a oríṣiríṣi orúkọ òun là ń gbọ́. Ṣùgbọ́n kó tó wà ń bẹ̀ ni pé bó ṣe máa mọ̀ ni pé nígbà tí àwọn ẹ̀mí ègún bá sì ń jẹ gàba, kò tí a mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò tí ì sí. Sókè Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 4, ó ní nínú ọ̀rọ̀ yẹn òun ni ìyè wà. Ó ní ìyè náà ó wá jẹ́ kí ni, ó wá jẹ́ ìmọ́lẹ̀ aráyé. Amen. Verse 5 ó ní ìmọ́lẹ̀ náà tí ìmọ́lẹ̀ nínú òkùnkùn náà kò sì borí rẹ̀. Jẹ́ gbọ́ báyìí, olùmọ̀sọ́lẹ̀ kan wọ́n ní nínú ọ̀rọ̀ yẹn ni ìyè wà, ìyè wá jẹ́ ìmọ́lẹ̀ fún ìwọ àti èmi. Wọ́n ní ìmọ́lẹ̀ náà sí ìmọ́lẹ̀ nínú òkùnkùn. Ìmọ́lẹ̀ gbọ́dọ̀ mọ́lẹ̀ nínú òkùnkùn wọ̀nyí náà wò ó. Ìmọ́lẹ̀ gbọ́dọ̀ mọ́lẹ̀ nínú, kò sí bí òkùnkùn ṣe dúdú gbérímù tó, tí a bá ṣáná báyìí, kí ṣáná yẹn tó kú, a ó rí agbègbè tá a wà. Olùmọ̀sọ́ fáwọn yẹn pé nígbà tí mọ́mì kan sọ̀rọ̀ kan fún mi lénìí nípa ṣọ́ọ̀ṣì wọn, pé àwọn kan wà níbẹ̀, àwọn ni màá pè é, torí àwọn yẹ̀mí tó ń gbénu màmá wọn ló wà níbẹ̀. Wọ́n ní tí pásítọ̀ bá ti ní a gbé báyìí ní o, wọ́n tí màmá yẹn bá nínú ìpàdé tó bá ní a ò gbé bẹ́ẹ̀ pásítọ̀, a ò gbé náà ló sọ yẹn o. Ọ̀rọ̀ tí màmá bá sì sọ yìí, ọ̀rọ̀ yẹn lè bá fáyà o, ṣùgbọ́n tiẹ̀ ní àṣẹ. Wọ́n á sọ fún mi kò sí ìmọ́lẹ̀ ń bẹ̀ nìyẹn, wọ́n ti tẹ́lẹ̀ bábá nìyẹn. Ọlọ́run mọ nǹkan tó ṣe sí wọn lọ́wọ́, Ọlọ́run mọ tó ti ṣe é. Wọ́n bẹ̀ kọ́ là ń lọ, wọ́n mú fẹ́ kó mọ kíní kan kó dá ọ lójú ni pé mo fẹ́ fi hàn bó ṣe lè gbé nínú ìmọ́lẹ̀ Ọlọ́run, tí ogun àlákàlà ò ní yọ, tí àwọn ẹ̀mí òkùnkùn ò lè táyé ẹ̀sìn experiment, tí wàhálà àti ìdààmú ò ní dé, tẹ́nikẹ́ni ò ní kó mówó wá. Ó mà ṣe o, ojoojúmọ́ ni mò ń gbọ́rọ̀ yẹn, ó lè máa ń bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé Olúwa ṣàánú wa. Lóòótọ́ lẹ ti sọ ẹni tẹ́ bá máa dé ṣe máa bá ìgbàgbọ́ láyé, ṣùgbọ́n ẹ ṣàánú àwa wọ̀nyí, àwa tá a jẹ́ òpè yìí, àwa tí òye yìí, Olúwa ṣàánú wa. Wọ́n sọ̀rọ̀ lẹ́nu ọ̀sẹ̀ yìí, ó dín yẹn bíi 6 káàkiri àgbáyé. Ó sọ̀rọ̀ bàbá mi kan ní Olúwa tó wà ní Ìbàdàn, bàbá mi ní Olúwa yìí tán forúkọ jẹ́ ìbọn, kí ẹ máa forúkọ jẹ́ ìbọn. Ọlọ́run ṣàánú wa o, pé ẹ dáàdì nǹkan báyìí ṣe mí, ẹ lọ mú iye báyìí wá, ẹ lọ mú iye báyìí wá, ẹ lọ mú iye báyìí wá, ẹ lọ mú iye báyìí wá. ò ní ìmọ́lẹ̀ ni, tí wọ́n gan fúnra ẹ bá ní ìmọ́lẹ̀, ò ní mú iye báyìí fẹ́nikẹ́ni. Aṣọ ìkélé tẹ́ḿpìlì ti fàya. Àlàyé ẹ̀ ni mo fẹ́ kó farabalẹ̀ ní in the beginning. Jésù lárí yẹn, kò sáàyè lé ní àti ẹ̀ lọ́bẹ̀ rárá. Kí n fi àwọn ibi tí Jésù ti ṣiṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ní májẹ̀mú láíláí, Old Testament kí n fi hàn wá. Bẹ́ẹ̀ ni ní májẹ̀mú láíláí màá fi evidence hàn wá wípé ẹnìkan bẹ nínú májẹ̀mú láíláí tó ń ṣiṣẹ́ bí Ọlọ́run wa, tí kò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí áńgẹ́lì. Ṣùgbọ́n àwọn yóò mọ Jésù nígbà yẹn. Ẹ jẹ́ ká kúrò lórí ibẹ̀ yẹn. Mo ti fi Jésù wá ní ìbẹ̀rẹ̀, wọn kò lè yé wa dáadáa. Ẹ já tẹ̀síwájú. Kí ni kò sí Jésù wà lọ́run kò tẹ̀tọ̀ wá sáyé gan? Bóyá yẹn á tún ṣí wa níyè díẹ̀ sí láti mọ tí mò ń sọ yìí. Ipò wo ni Jésù wà lọ́run kó tó wá sáyé? Ìyẹn ni pé kó tó dìgbà tí Màríà sọ pé kí Màríà tó rí áńgẹ́lì, kí áńgẹ́lì tó sọ pé má ṣe bẹ̀rù, káńgẹ́lì tó sọ pé ìwọ yóò lóyún, ìwọ yóò bí ọmọkùnrin kan, káńgẹ́lì tó sọ̀rọ̀ rárá. Ipò wo ni Jésù Kristi wà ní ọ̀run? A máa rí yẹn nínú ìwé ìfihàn orí 5 ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 6, Revelation chapter 5 from verse 1 to verse 6. Tí a bá wo bẹ̀ yẹn, mo ń kà nínú ìwé ìfihàn orí 5 ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 6. Mo ń tún pè torí ẹ̀yin tẹ́ ń kọ́lẹ̀. Revelation chapter 5 from verse 1 to verse 6. Bíbélì sọ pé mo sì rí ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn, tí a sì fi èdìdí 7 tì í. Abẹ́rẹ́ ẹnìkan rí ìran ọ̀run, ìran tó ní agbára. Òní Ọlọ́run fi hàn pé kí ló ṣẹlẹ̀ gan
kí ìgbàlá tó dé event kan ti ṣẹlẹ̀ lọ́run ká tó máa gbọ́ pé ká tó ṣe Christmas, ká tó máa gbọ́ Christmas pé àbí ọmọ kan fún wa, kó tó kan àbí ọmọ kan fún wa. Bíbélì sọ pé ọkùnrin yẹn ríran, ó ní òun rí ní ọwọ́ ọ̀tún ẹni tó jókòó lórí ìtẹ́ náà. Ìtẹ́ wo ló ń sọ? Ìtẹ́ Ọlọ́run ni. Ó lóun rí lọ́wọ́ ọ̀tún, ó lóun rí ìgbẹ́ kan tá a kọ nínú àtìlẹ́yìn. Kí ni ìwé yẹn? Ègún tó ń jẹ aráyé nítorí ẹ̀ṣẹ̀ àwọn babaláwa Ádámù àti Éfà. Ìwé yẹn ló gbé dání. Ìwé yẹn ni ẹni tó wà lórí ìtẹ́ yẹn gbé dání. Ní ẹsẹ̀ kejì Bíbélì sọ pé mo sì rí áńgẹ́lì alágbára kan tí ó fi ohùn rárá kígbe pé ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀. Ìyẹn ni pé áńgẹ́lì kan wá pariwo, ìyẹn ni pé Ọlọ́run náà ìwé yẹn sókè báyìí pé ìwé orin o àti fi èdìdì dì o, ṣùgbọ́n àwa ẹnìkan èyí tó lè ṣí ìwé yẹn, èyí tó lè tú èdìdì rẹ̀. Ìyẹn ni pé kí ayé lè bọ́ nínú ẹ̀ṣẹ̀. Áńgẹ́lì yẹn wá pariwo, ó make announcement. Kí ni èsì announcement yẹn? Ní ẹsẹ̀ kẹta bẹ́ẹ̀ ni kò sì sí ẹnìkan ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀. Ibẹ̀ gangan ni kí wà. Bíbélì ní kò sí ẹnìkan, there is no one person níbo lọ́run. Yẹn ni pé in the entire heavenly being, among the entire heavenly being, kò sí ẹnìkan tó jáde tó lòun àṣẹ. Ẹ̀dẹ̀ mọ àwọn ẹgbẹ̀rún àwọn ènìyàn tó wà ní tó jẹ́ ẹ̀dá ní ọ̀run, wọ́n ní kò sẹ́ni kankan. Wọ́n tún kúrò níbẹ̀, wọ́n ní lórí ilẹ̀ ayé bí ayé kò sí ẹ̀dí sí ìyàn láyé ọ̀nà, torí ní gbogbo ìgbà yẹn ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù. Ọlọ́run àìmọye ìgbà lọ́run ti dígbà pa ayé ìgbà náà run. Ọlọ́run ti pa ayé kan run ní Sódómù àti Gòmórà. Ọlọ́run tó pa ayé ní irun. Ọlọ́run fi omi pa ayé kan rẹ́. Ẹ rí i pé ẹ̀ṣẹ̀ ti pọ̀. A lè rí ẹni tó lè ṣiṣẹ́ yẹn láyé. Wọ́n tún lọ sí ìsàlẹ̀ ilẹ̀. Kí nìyẹn? Kí ló jẹ́ bẹ́ẹ̀? Tá a bá farabalẹ̀ wo nǹkan tí bẹ́ẹ̀ sọ nípa ìsàlẹ̀ ilẹ̀ yẹn, ìyẹn àwọn òkú tó ti kú bóyá tiẹ̀ lè rí kan tó ní ṣe bí ká tún èdè ni kí a lè gba ayé làwọn ṣe. Wọ́n ní kò sí ẹyọ ẹnìkan tó lè ṣe. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ẹsẹ̀ kẹrin. Bíbélì ní kò sí, èmi sì sunkún gidigidi nítorí tí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀. Kò sí ẹnìkan o. Ẹni tí Ọlọ́run fi ìran ìran wò ó wá bú sẹ́kún, ó bú kí ló pa lẹ́kún, ó bú sẹ́kún torí pé kò sẹ́nìkan tó lè volunteer pé òun lè gbaṣẹ́ yẹn ṣe. Kò sí o. Ẹ má gbàgbé o, kò sí o. Nígbà tí ò wá sẹ́nikẹ́ni, ta ló wá volunteer ara ẹ̀? Ta ló volunteer ara ẹ̀? Bàtà ni Jésù ọ̀hún. Nígbà tí ò séèyàn lọ́run, kò séèyàn ní ayé, kò síyàn ní ìsàlẹ̀ ilẹ̀, ta ló wá volunteer ara ẹ̀? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkarùn yẹn, Bíbélì sọ pé ní verse 5, Bíbélì ní ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé má ṣe sunkún, kíyèsí kìnìún ẹ̀yà Júdà gbòǹgbò Dáfídì ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ méjèèje. Hallelujah. Ẹ̀rí kò sí kìrìsìtẹ́nì bá ṣe kéré tó tí wọ́n bá sọ pé ta ni kìnìún ẹ̀yà Júdà. Ẹ̀rí ara orúkọ Jésù ni. Ẹ̀rí pé síbẹ̀síbẹ̀ ẹni tí ó ń rí ìran kò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ o, torí ó kàn fáwọn ẹ̀ ní ẹsẹ̀ tó tẹ̀lé pé òun kàn gbọ́ ni pé má sunkún torí pé ìran tó ń wò yẹn kì í ṣe kó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí ìgbà tó ń pè rẹ́kọ̀dù fún yàn ni. Ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fi ìran yẹn hàn án. Ó wá ní má sunkún arákùnrin. Ó ní ìdí tó fi ní sunkún ni pé kìnìún ẹ̀yà Júdà gbogbo Dáfídì ti borí. Òun ló volunteer ara ẹ̀. Táwa ni kìnìún ẹ̀yà Júdà yẹn, àwa mọ̀ pé Jésù ni, ṣùgbọ́n à ń wo kí ni status Jésù yẹn ní ọ̀run kó tó wá sáyé. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ tó tẹ̀lé. Bíbélì sọ pé mo sì rí i ní àárín ìtẹ́ náà, ibi tá a lọ gan nìyẹn o. Arákùnrin yìí nígbà tó ń wo iná kò mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n lòun rí i láàárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti ní àárín àwọn àgbà náà ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ti pa. Ohun tó rí nìyẹn o. Ó ní nígbà tó máa wo àárín ìtẹ́ yẹn, ìtẹ́ nìyí, àwọn alàgbà yìí ìtẹ́ náà ká. Now ó wá nígbà tó ń wo àárín ìtẹ́ yẹn, ó lò wá rí ọ̀dọ́ àgùntàn kan. Ọ̀dọ́ àgùntàn yẹn ò sùn sílẹ̀ o, ó nàró, ṣùgbọ́n ó dàbí ẹni tó ti kú, ó dàbí ọ̀dọ́ àgùntàn tí wọ́n ti pa. Yẹn ni pé that sheep, that lamb is a dormant lamb. Ọ̀dọ́ àgùntàn ni ṣùgbọ́n kò ní activity kankan tó ń ṣe. Ó dúró
ṣùgbọ́n dàbí ètí àti pa. Ẹ máa gbọ́ kí ni ọ̀dọ́ àgùntàn yẹn ṣe. Bíbélì sọ pé wọ́n wá fẹ́ describe ọ̀dọ́ àgùntàn yẹn fún wa. Ó ní ìwo méje àti ojú méje tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run. Ẹ̀bẹ̀ rí bẹ́ẹ̀ yẹn bó ṣe describe ẹni yẹn ó rí ọ̀dọ́ àgùntàn yẹn ìyẹn pé buwa ṣáà máa àgùntàn àmọ́ ṣíìpù. Bẹ́ẹ̀ ni ó ní òun rí ọ̀dọ́ àgùntàn yẹn ó ló ní ìwo méje àti ojú méje. That is unusual ní ojú tiwa ní ayé yìí. Ewúrẹ́ tó wá ní ojú méje ṣe mọ̀ pé ṣàjẹ́rìí àwọn èèyàn social media á ti kún wọ́n á ti ya fọ́tò ẹ̀ èrò á ti máa lọ́bẹ̀ wìtìwìtì ṣùgbọ́n ẹ̀dá yẹn nìyẹn lọ́rùn yẹn ó ló ní ojú méje àti ìwo méje. Ẹ̀rí ó wá ní kí ni ìwo méje yẹn ṣe ó ní tí í ṣe ó ní tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run tí a rán jáde lọ sí orí ilẹ̀ ayé gbogbo. Praise the Lord. Mo sọ fún akíní status Jésù ní ọ̀run. Status ẹ̀ ni wípé Jésù ni ẹ̀mí Ọlọ́run. Àbí ẹ̀ka bẹ́ẹ̀ ni ó ní tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run. Status ẹ̀ lọ́run ni pé òun ni ẹ̀mí Ọlọ́run. Nígbà tí wọ́n náà wò ó yẹ kó clear abẹ́yẹn sí wa wípé ní ọ̀run wọ́n wáyìn tó máa wá tú ìwé yẹn ń rí. Ní ayé wọ́n wáyìn ń rí. Ní ìsàlẹ̀ ilẹ̀ láàrin àwọn òkú wọ́n wáyìn ń rí. Tó bá ti di bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ ṣiṣẹ́ wọ́n náà wò bóyá bàbá àwọn daddy of the house wọ́n níṣẹ́ kan wọ́n fẹ́ jẹ́ wọ́n wájú wọ́n pe ọmọ kìíní kò sí ńbẹ̀ wọ́n ló ti jáde wọ́n pè kẹta wọ́n pè kẹrin àwọn mẹ́rin náà sì bí kò sí yẹn lára di wọn ẹ̀rí pé dáàdì náà á ṣe kí ni o á dìde á lọ jíṣẹ́ ara ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ gan lọ́jọ́ yẹn nìyẹn. Nígbà tí ò sí Ọlọ́run wá di fúyà pé ẹ̀mí mi ó ṣe ààrẹ tó máa ṣe ẹ̀mí mi lè ṣe é. Praise the Lord. Tẹ́ bá wọ ẹsẹ̀ kẹfà ẹ wà rí confirmation pé òun gangan náà láṣẹ kí ni o òní àrán wá sórí ilẹ̀ gbogbo. Ẹ̀rí tí a bá ráàyè á kà ní ẹsẹ̀ keje ó ní ó ló sì wá ẹ̀jẹ̀ ká ti ẹ̀ka ó ló sì wá ó sì gbà á ní ọwọ́ ọ̀tún ẹni tó jókòó ní orí ìtẹ́ náà. Ẹ̀rí òun ló gba ìwé yẹn ẹ̀mú fẹ́ kó wáyé kó ka díẹ̀ lọ sálẹ̀ torí àkókò wa ànílè ka gbogbo ẹ̀ tán. Mo ń sọ fún akíní status Jésù kó tó wá sáyé wọn náà rí i pé Jésù táwa mọ̀ pé Jésù olùgbàlà ojú bẹ́ẹ̀ lọ. Ìdí ẹ̀ nìyẹn tí bẹ́ẹ̀ sọ pé ó bọ́ ògo rẹ̀ sílẹ̀. Nígbà tó sọ pé òun á wá sáyé yẹn ó ṣe kíni ó wá bọ́ ògo rẹ̀ sílẹ̀ láti wá báyìí ní àtiwọ́. Nígbà tó láti bọ́ ògo sílẹ̀ ó wá láti mú àwọ̀ ènìyàn wọ̀. Ìwọ náà wò kí Màríà lóyún kó wá bímọ. Ìgbà tó wá bímọ yẹn wá jẹ́ ọ̀dọ́ àgùntàn. Ìgbà tó ọ̀dọ́ àgùntàn máa dáyé ojú méje lónìí ó sì fi ìwo méje tì í. Ńgbọ́ àwọn mélòó ló máa júbà ẹ̀. Ẹ̀rí ṣe rí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn rí tí arákùnrin nínú ìran yìí èdè ayé tó lè fi túmọ̀ ẹ̀ nìyẹn. Kò mọ nǹkan míì tó lè fi describe bí Jésù ṣe jẹ́ lọ́run nǹkan tó jọ lójú ẹ̀ òun ló ṣàlàyé ẹ̀ fún wa yẹn. Tá bá wo ìwé ìfihàn Revelation ẹ máa rí àwọn ẹ̀dá kan níbẹ̀ tó jẹ́ pé ẹ máa wò pé ṣé eléyìí possible ṣá. Ẹ̀rí ìṣẹ̀dá tiwọn nìyẹn. Àbẹ́rí Jésù gbé ìyẹ́pẹ́ bí Jésù bọ́ ògo ẹlẹ̀ pàtó bọ́ ògo ẹlẹ̀ tó wá gbé àwọn èèyàn wọ̀ tán ìgbà yẹn wá ní áńgẹ́lì wá bẹ̀rẹ̀ wá kéde fún Màríà wọn náà èmi àti ìwọ àmọ́ Jésù nígbà tó ń rìn lórí ilẹ̀ láyé. Nàtà bá tẹ̀síwájú lẹ́yìn àjíǹde Jésù kí Jésù tó wà láyé ó sọ àṣírí kan fún wa nínú ìwé Lúùkù. Jésù àṣírí kan fún wa nínú ìwé Lúùkù. Mo fẹ́ kó sáré ká lọ wò ká tó tẹ̀síwájú mo so fẹ́ràn ẹ̀ wọ̀pọ̀ nínú ìwé Lúùkù orí 22 ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rin. Luke chapter 22 verse 69. Luke chapter 22 verse 69. Èmi ti débẹ̀ ní chapter 22 yẹn o. Bíbélì sọ fún wa ó sọ kíní kan fún wa Jésù ló sọ àṣírí yẹn fún wa olójú ká mọ lẹ́yìn àjíǹde rẹ̀ ipò òní Jésù wá wà. Rántí o kó tó wá sáyé wá kú fún wa ipò tó wà ní wípé ó wà ní àárín gbùngbùn ìtẹ́ Ọlọ́run bí ọ̀dọ́ tó jẹ́ ẹ̀mí Ọlọ́run méjèèje nǹkan tí Ọlọ́run pè ní ẹ̀mí rẹ̀ òun ló wà níbẹ̀ òun ló tàrí ẹ̀mí rẹ̀ wá láti wá sáyé. Ẹ̀mí rẹ̀ ẹ wá wo ní ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rin that is verse 69 of Luke chapter 22. Bẹ́ẹ̀ sọ pé ṣùgbọ́n láti ìsinsìnyí lọ ní ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run. Praise the Lord.
láti ìsinsìnyí lọ ni ọmọ ènìyàn Jésù ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ẹ̀yin tẹ́ bá ní red letter bible ẹ̀rí pé red náà fi kọ́ ó ní láti ìsinsìnyí lọ kò tí jíǹde o ó ní láti ìsinsìnyí lọ ó ní ọmọ ènìyàn kò sí ní àárín ìtẹ́yẹn mọ́ o kò dàbí ọ̀dọ́ àgùntàn tí ó ti wá yàtọ̀ báyìí pé tí wọn náà bá dẹ̀ wò ó gbé méjì yẹn lọ ni tó kébé sọ fún wa pé nígbà tí ó ń gòkèrè ọ̀run wọn náà ń wò ó báyìí bó ṣe ń lọ wọn ń wò ó bó ṣe ń gòkèrè ọ̀run praise the Lord ohun tí mò ń try láti sọ fún wa níbẹ̀ ni wípé Jésù ti sọ fún wa ipò tó wọ́ ọ̀tún Ọlọ́run ló wà iṣẹ́ ònìkan lórí àṣírí yẹn o Stephen rí àṣírí yẹn o arákùnrin wa Stephen nígbà tí ó rí ìran ẹyọ ṣe pé ìgbà yẹn ọjọ́ yẹn yóò pín dé bá ẹ̀mí ẹ̀ nínú ayé yìí òun ṣí fún Stephen orí kankan ní ìwé Iṣẹ́ Àpọ́stólì orí 7 ẹsẹ̀ ìkarùnléníàádọ́ta Acts of Apostles chapter 7 verse 55 Acts of Apostles chapter 7 verse 55 ìwọ tó o bá fẹ́ kọ́lẹ̀ kó sáré kọ́lẹ̀ bẹ́yẹn ẹni pé Bíbélì sọ pé ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mọ́ ó tẹjúmọ́ ọ̀run ó sì rí ògo Ọlọ́run àti Jésù dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ẹ̀rí ojú ẹ̀ ṣí ó tẹjúmọ́ ọ̀run ó ranjúmọ́ ọ̀run báyìí ọ̀run tó ranjúmọ́ yẹn ọ̀run ṣí ó wá rí ìtẹ́ Ọlọ́run ó wá rí Jésù ó dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ẹ̀rí àwọn àṣírí ńlá ìtarí nìyẹn Ọlọ́run kì í ṣe Bíbélì sọ nìkan fún wa pé nígbà ní Jésù òun ló máa ṣe ìdájọ́ torí pé òun ní kíni òun ní ẹ̀mí Ọlọ́run ẹ máa sọ pé ó dà káwálẹ̀ bí mímọ́ ń gbà yẹn tó bá yá a máa bẹ̀rẹ̀ ètò kan lágbára Ọlọ́run tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ a fẹ́ bẹ̀rẹ̀ àwọn ètò kan tó pé pure Bible study ni kò ṣàdúrà ẹ̀kọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bí ìwọ náà ṣe máa key in into the word of God kì í ṣe ṣẹ́rí ìtumọ̀ Bíbélì no one has the monopoly of expressing the word of God nígbà tó bá ṣe ọkàn pa láti mọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí máa túmọ̀ Bíbélì fún ẹ á dàbí pé ẹjọ́ wà ń bẹ̀ nígbà tí wọ́n ń kọ́ bẹ́ẹ̀ ni ìyàwó mi ló máa sábà sọ̀rọ̀ yẹn bí ṣèkìlẹ̀ pé ìwà mẹ́ta tí wọ́n kọ́ bá àbúṣe lè wà mẹ́ta tí wọ́n kọ́ ẹ̀mí mọ́ sọ bí sọ pé Jésù ló rán ẹ̀mí náà yẹn a máa kọ́ wa ní àwọn kankan tó bá kọ́ wa dàbí pé torí pé ẹ̀mí yẹn náà ló kọ́ á dẹ̀ kọ́ wa ìdí ẹ̀ nìyẹn tí wọ́n fi ń pe ẹ̀mí mímọ́ yẹn tí wọ́n fi pe olùtùnú ní ẹ̀mí mímọ́ ara ẹ̀mí Ọlọ́run náà ni Ọlọ́run tú ó wá dà báyìí sórí gbogbo èèyàn praise the Lord tó bá dìde ẹ̀kọ́ ìwọ gan wà wá excited you be excited when you understand the mystery of the word of God Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù mo ń sọ fún wa àwọn ipò mo sì ń wo aago pẹ̀lú ẹ̀ mo ń sọ fún àwọn ipò tí Jésù wà nítorí náà bí ọ̀rọ̀ Ọlọ́run yẹn ọ̀rọ̀ tí ò bá ṣiṣẹ́ nínú ayé ẹ̀ kí ni kan ti ń ṣẹlẹ̀ nìyẹn màá sì ibì kan hàn wá nínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ dandan láti ṣiṣẹ́ nínú ayé mi àti ìwọ torí pé nínú ẹ̀ ní ìyè wà ìyè yẹn ló máa jẹ́ ìmọ́lẹ̀ ẹ wò tí èèyàn bá lè gbé ìgbé ayé ẹ̀ nínú ìmọ́lẹ̀ Ọlọ́run ẹnìkan sọ pé àjẹ́ ẹnìkan sọ pé oṣó mo sọ̀rọ̀ kan fún àwọn ọmọ mi kan ní èní mo sọ fún ọmọ ní mo rántí ìgbà yẹn nígbà tí wọ́n gbé mi lọ sí ẹ̀ka ìjọ kan nígbà tí mo ṣiṣẹ́ ní ministry wa tẹ́lẹ̀ pásítọ̀ tí ó wà lórí ìjọ tí wọ́n fẹ́ gbé kúrò kán gbé mi lọ yìí ìgbà tí wọ́n announce ní convention pásítọ̀ bẹ̀ sí yílẹ̀ ó bẹ̀ sí yin Ọlọ́run lógo Olúwa ṣé o Olúwa ṣá inú wa wò pé ṣé kí ló lè máa mú yàn sọ pé Olúwa ṣé nígbà tí wọ́n fẹ́ gbé kúrò ní agbègbè kan mo ní bóyá ibẹ̀ ò dùn wọ́n súnmọ́ díẹ̀ mo ní my pastor ṣé àlàáfíà ni ó ní àlàáfíà ni kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀sí sọ Olúwa ṣé ó lẹ́yìn náà ń gbé lọ sà Ọlọ́run fún yín ṣe o kò ṣe sọ fún mi ní Ọlọ́run fún yín ṣe o ó ní ẹjọ́ tẹ́ bá ń lọ ẹ má kó àwọn ọmọ àti àwọn mi dání o ẹnìkan ní kẹlọ fèsì ẹgbẹ́ mi ò tí ì márì ṣùgbọ́n mi ò lè gbé bẹ́ẹ̀ ohun tí arákùnrin yẹn sọ fún mi nìyẹn ó lóun ò lè gbé ibi tí ìjọba yẹn wà mo ní kí ló dé ó ní àwọn àjẹ́ ti pọ̀ jù mo ló dà ẹja lọ wo ibi tí àwọn àjẹ́ wà bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run arákùnrin kan sọ ó lo 18 months ìyẹn ọdún kan àti àbọ̀ ṣùgbọ́n èmi lo ọdún 6 níbẹ̀ ní 18 months tí arákùnrin lò àwọn ọmọ ìjọ wọn kì í ṣe pé à ń glorify ara wa no mo fẹ́ fi ọ̀rọ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run hàn wá ìjọ yẹn ó move láti 8 nígbà tí arákùnrin yẹn máa kúrò ó di 3 mo kà ọ́ náà mọ́ wọn tó sọ fún mi ní ó ní àwọn 8 ni wọ́n lọ́wọ́ gbà tó ń gbé oníbẹ̀ mẹ́ta ó ní kò ságbà tó ń gbà tán ṣùgbọ́n bí òkú ti ń jẹ́ ti Ọlọ́run nígbà tí wọ́n gbé wa lọ ní 3 yẹn ẹ jẹ́ kí n ka ìdílé wa wọ́n fi àfimọ́ wọn gbogbo wa di 9
ṣẹ̀pẹ́ àti bíi ti rẹ́kọ̀dù láti ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo àtàwọn máa kú bẹ́ẹ̀ lẹ́yìn ọdún mẹ́fà àfi over 100 adults sílẹ̀ ìdí ẹ̀ ni pé mo dẹ̀ máa ń sọ kíní kan níbẹ̀ pé mo ní ẹ̀ló wọ́n ní àjẹ́ ló kún apá bíi mo ní orúkọ tèmi ní Sam Adéọ̀sùn ẹ wá jẹ ní ẹ bá lè jẹun mo announce kíní ẹ̀ tó oṣù mẹ́ta ní agbègbè yẹn mo fọwọ́ kàn wá kí ló fà á àmọ́ Jésù àwa sì mọ̀ pé nínú Jésù ni ìyè gbé wà ìyè yẹn Olúwa ń tàn mọ́lẹ̀ sí ọ̀nà wa ìtàn yẹn ò tí ì parí o nígbà tí wọ́n gbé wa kúrò ní ìjọ yẹn arákùnrin tí wọ́n gbé wá síbẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn ó lo oṣù kan àti ọjọ́ mẹ́rin ẹ̀gbọ́n kan tó sọ ní ẹ̀kọ́ta ó ní àwọn àjẹ́ òjẹ́ kò ń sùn àwọn láti sọ fún pé Adéọ̀sùn tó wà bẹ́ẹ̀ ní ọdún mẹ́fà tọmọtọmọ nǹkan ṣé òun ò sùn mo ní mo sùn bí kò ṣe àwọn nǹkan kan wà tó bá ti tẹ́ àbá ti ní tó bá ti nù wá pẹ́rẹ́ nígbà tí ẹ jẹ́ ẹrú òkùnkùn ni mo gbàdúrà gbogbo àwọn tó bá nílò ìtúsílẹ̀ ní alẹ́ yìí tàbí ní ọ̀sán yìí as the case may be bóyá ọ̀sán ni ìwọ wà mo gbàdúrà pé ìmọ́lẹ̀ Ọlọ́run yóò débi tí òkùnkùn wà nínú ayé rẹ lórúkọ Jésù. Mo sọ fún alẹ́ kan mo ní tí ọ̀rọ̀ yẹn ò bá ṣiṣẹ́ yẹn ni pé kò sí ìyè o ìyè yẹn ló yẹ kó tàn mọ́lẹ̀ ó dàbí ìgbà tí wọ́n máa mú tọ́ṣà ìdání tí ò ní bátìrì kò sí ìyè nìyẹn o bá kí ló dẹ̀ fà á tí ọ̀rọ̀ fi ní ṣiṣẹ́ nínú ayé ènìyàn jẹ́ kí n fi àṣírí kan hàn wá yẹ fi àṣírí kan wá nínú ìwé Mark orí 7 ẹjọ́ ẹjọ́ kásáré máa ṣí bíbélì wa Mark orí 7 ẹ ká lọ sí Mark orí 7 ẹsẹ̀ 13 Mark chapter 7 verse 13 ní ti débẹ̀ o Mark chapter 7 verse 13 Mark orí 7 ẹsẹ̀ 13 bíbélì sọ pé ẹ̀yin ń fi òfin àtọwọ́dọ́wọ́ tiyín tí ẹ fi lé ilẹ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán abẹ́rẹ́ bẹ́yìn wọ́n ní ẹ̀yin ń fi òfin àtọwọ́dọ́wọ́ tiyín tí ẹ fi kalẹ̀ tí ẹ establish tẹ̀lé bẹ́yìn ẹ fi ń sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ nì òun ni ẹ̀yin ń ṣe èdè òyìnbó ẹ̀ sọ pé ó ní making the word of God of none effect through your tradition which ye have delivered and many such like things you do. Tradition ni o òfin àtọwọ́dọ́wọ́ níbo mi nùbẹ́lì wọ́n pè ní òfin àwọn alàgbà ìwọ náà tiẹ̀ wò ṣé ọ̀rọ̀ máa ń bèèrè lọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì pàápàá àwọn tó bá sọ fún mi pé àwọn ti gbàdúrà o àwọn ò rí nǹkan kan o mo wá bèèrè lọ́wọ́ pé ṣé etí Ọlọ́run ó di ni àbí tó bẹ́ẹ̀ tẹ̀ ti dá wa náà wá ń sà yẹn ìbéèrè question yẹn níbẹ̀ sọ fún wa pé ó ní etí Ọlọ́run wúwo láti gbọ́ igbe wa tí Ọlọ́run wúwo ìwọ náà wo àwẹ̀ pọ̀ àwọn tó ń tó oògùn ìwọ tẹ̀ kẹ́kọ̀ọ́ lára wọn ní if symptoms persist after 2 or 3 days consult your doctor yẹn ni pé olórí ń fọ́ ẹ o dẹ̀ ń lo oògùn orí fífọ́ olùlárò olùlálẹ́ bí wọ́n ṣe kọ́ sára pálí ẹ̀ ó wá lò ní ọ̀sẹ̀ 2 orí ẹ̀ ò fi ẹ́lẹ̀ o ṣàmì pé orí kọ́ ló ń fọ́ ẹ nìyẹn nígbà tí a bá gbàdúrà tí a rí ọwọ́ Ọlọ́run a ò tiẹ̀ rí sáì pé à ń gbàdúrà kàkà kó rọrùn ó ń lé sí ni pásítọ̀ sọ́dẹ̀ sọ fún ẹ pé wà ní sùúrù náà ni pé mo tẹ̀lé obìnrin kan sọ fún mi pé onípásọ̀ wọn máa ń sọ fún un pé àwọn agbára òkun lágbára ju bó ṣe ń sọ yẹn lọ wàá ké ju bẹ́ẹ̀ lọ ni wàá tún ké tó ẹ̀rí obìnrin náà tún ké tó ẹ̀rí kéèyàn parí àwẹ̀ ọjọ́ méje bíríbírí gbàtọ́ lẹ́yìn oṣù 2 pásítọ̀ kò sí yẹn kan wọ́n ní kó sọ di 14 lẹ́yìn oṣù 2 pásítọ̀ kò sí yẹn kan wọ́n ní kó sọ di 21 lẹ́yìn oṣù 2 pásítọ̀ kò sí yẹn wọ́n ní kó ṣe ní 40 gbà tó parí 40 yẹn lò làwọn aráalé ẹ̀ wò pé ẹ fẹ́ kúrè ẹ̀rí òótọ́ dẹ̀ náà sọ fún pé ṣe pé àwọn aláìgbàgbọ́ ló ń sọ yẹn fún òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ fún ó fẹ́ ikú ló fi ń ṣeré yẹn Bíbélì sọ wípé they have made the word of God of no effect ọ̀rọ̀ Ọlọ́run kò wá ṣiṣẹ́ mọ́ in the name of Jesus I bind you àwọn tẹ́lẹ̀ ẹ̀ńtọ́ náà bind gan ó fi wọ́n ta káìtì ẹ̀mí òkùnkùn tí wọ́n náà bind ní odidi àdúrà ìṣọ́ọ̀rù mọ́jú ẹ̀rí wọ́n tún délé báyìí ẹ̀mí òkùnkùn yẹn ó tún fún wọn gẹ̀ṣin ẹ̀ ṣàìmọ̀ pé nǹkan kan ló fà á ṣùgbọ́n àṣírí kan tó máa rí lónìí nìyẹn o tradition of men òfin àtọwọ́dọ́wọ́ àwọn èèyàn òfin àtọwọ́dọ́wọ́ àwọn alàgbà olóòmọ́
ìwọ náà mọ nǹkan tán gbé wá ṣe kiri. Wọ́n ṣe crossover church kan ní àdúgbò ọ̀dọ̀ wa. Mo sọ̀rọ̀ yẹn lẹ́yìn nígbà kan rí. Mo wò gbálẹ̀ lọ́wọ́ wọn yẹyẹyẹ. Mo ṣe bá àwọn APC lónípàdé. Wọ́n á ní ṣe àwọn APC ti ní ṣọ́ọ̀ṣì yìí ni. Ẹnìkan rárá sà àdúrà tó fẹ́ ṣe lálẹ́ yìí ni. Gbàtàn ṣàdúrà yẹn wọ́n fi gbálẹ̀ gbọ́n ara báyìí. Gbogbo agbára kíní kan àyẹ̀dúrà lọ yẹyẹ wọn ní tó bá ṣe tán ẹ lọ mú ìgbálẹ̀ kẹbẹ̀ sí jó. Ìgbálẹ̀ kan kójọ ní ọjọ́ yẹn ó tó ẹnìkan dá kọ́ńpìnì àti tàgbálẹ̀ ó tó láti dálẹ̀ wọ́n dáná sun ìgbà tí ò bá ti sí tí ọ̀rọ̀ yẹn ò bá ṣiṣẹ́ mọ́ ò lè máa gbọ́ pé wà lọ mú aṣọ wà lọ ṣaṣọ wà kó lọ sí oríta mẹ́ta níjà wọn pẹ́ iṣẹ́ babaláwo ó kó lọ ọdún ẹ̀ kó lọ bá àwọn babaláwo kó lọ ṣe ẹ̀rí àwọn òfin àtọwọ́dọ́wọ́ wọn ni wọ́n fi àwọn òfin àtọwọ́dọ́wọ́ yẹn ó ti ba ọ̀rọ̀ jẹ́ àṣẹ ọ̀rọ̀ sí mọ́ lẹ́nu kìrìsìtẹ́nì abẹ́rí tẹ bá wo ọ̀pọ̀ àwọn ènìyàn wọn ni ìwẹ̀ tí odò méje ló máa wẹ̀ torí pé ẹnìkan ó ti rí example pé ẹnìkan wẹ̀ ṣé gbogbo àwọn tó gba ìwòsàn nínú bíbélì ṣé ìwẹ̀ ni gbogbo wọn lọ wẹ̀ òfin ni ẹnìkan ló gbé òfin yẹn kalẹ̀ ìwọ náà dẹ̀ ti mọ iye ìwẹ̀ tó wẹ̀ nítorí Ọlọ́run tó bá jẹ́ Ọlọ́run ló ní ara èèyàn kí n ṣaṣọ skin ẹlòmíì àti gbó bẹ́ẹ̀ ni mo sọ fún wa torí pé ohun àfihàn wọn yẹn tó ń tẹra mọ́ yìí tó kúrò nídìí ẹ̀ yìí òun ló fà á tí ọ̀rọ̀ Ọlọ́run tí ò fi nítumọ̀ mọ́ abẹ́rí ó pọ̀ bẹ́ẹ̀ o yàrá tó bá fẹ́ gbàdúrà pé Jésù lẹ́ẹ̀méje yàrá tí Jésù ò di òun náà wò tó bá ní ọmọ ó pe Àbíkẹ́ ó pe lẹ́ẹ̀kejì ó pariwo sókè sí Àbíkẹ́ ó pe lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ tí ò bá dá ẹ náà ọmọ tó máa sọ ni tó bá pè wà ní ṣé tí ẹ di ní etí Ọlọ́run ò di bẹ́ẹ̀ ni orúkọ Jésù ní kí ẹ máa gbà authority náà nídìí kì í ṣariwo bẹ́ẹ̀ ni mo sọ fún wa àṣẹ ọ̀rọ̀ yẹn ó ti kúrò òfin àwọn alàgbà wọ̀nyí òfin àtọwọ́dọ́wọ́ wọ̀nyí òun ló dẹ̀ ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ nínú ayé ènìyàn òfin yẹn pọ̀ wà lè máa tuntun lẹ́ni o oríṣiríṣi ọ̀nà àgbàdua wà gbàdúrà wà jẹ́ tẹ́ máa sọ̀rọ̀ ní Jésù Olúwa wọn fún ti kọ́ wọn ọmọ ẹgbọ́ àmín lórúkọ Jésù fáyà ẹlòmíà ní àmín lórúkọ Jésù fáyà confirm gbogbo àwọn nǹkan báwọn wọ̀nyí lédèrèdè òun lọ́rùn mọ̀ sí torí pé ó dàbí ẹni tí orúkọ Jésù yẹn kò tó mọ́ orúkọ Jésù yẹn ọ̀rọ̀ Jésù ló ń jẹ́ ọ̀rọ̀ yẹn kò ṣiṣẹ́ mọ́ àwọn àbújá tó lè fi kún ẹ̀já pé fáyà mọ́ náà bóyá tá a bá ti fáyà kún tí fáyà bá mú ẹ̀já fi confirm sí tí confirm bá mú ẹ̀já pé Ọlọ́run bàbá wa Adéọ̀ṣun tí ènìyàn bá tó mú bẹ́ẹ̀ lómi tó ń kó sí ìdè wọ́n ní ìdè sí ni kò lè sọ fún wa pé kò tó Ọlọ́run ti sọ fún orúkọ ẹni tó máa lò láti gbàdúrà o mo ti fi ṣe ètò àánú rí kó tún lọ sáàtì ẹ tí o bá tí gbọ́ kó lọ wá yẹn kó gbọ́ mo gbàdúrà pé orúkọ Jésù yóò tó fún ọ lónìí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ lórúkọ Jésù Kristi ìdí ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ yẹn òun la lò láti fi dá gbogbo ayé yìí o ọ̀rọ̀ yẹn náà ni ó ń jẹ́ Ọlọ́run fúnra ẹ o bí ẹ sọ fún òun ni Ọlọ́run gangan fúnra ẹ o òun sì nú ẹ ní ìyè wa o ìyè yẹn dẹ̀ ló ń tan ìmọ́lẹ̀ sínú ayé wa ká lè ṣàṣeyọrí nínú ayé yìí abẹ́ẹ̀rí ìbá wa wáyé lónìí ìgbà tí ọ̀rọ̀ yẹn ò wá ní agbára mọ́ tọ̀rọ̀ yẹn ò dókun tí ò sí kìíní nínú ọ̀rọ̀ yẹn tí ò sí ìyè mọ́ kí ló wá kù ọwọ́ àjí pé táwọn yẹn bá wá báyìí àwọn pásítọ̀ àmàlù lọ́kàn ara wọn táwọn yẹn bá wá báyìí tí wọ́n bá rí nǹkan kan gbọ́ ṣé kìí ṣe ìtìjú nìyẹn báyìí kí làwọn ṣe yẹn ó da ẹ jẹ́ ká ṣe program wọ́n á tún create program kan tí wọ́n fẹ́ bá gbogbo ẹ̀jẹ̀ wọ́n á pe comedian wọ́n á ní kó tẹ́ẹ̀nì náà bá wá dé á dúró sórí pẹpẹ á tún máa fi ìránṣẹ́ Ọlọ́run á máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ á máa fi jọ wọ́n ṣe yẹ̀yẹ́ á máa fi pẹpẹ mímọ́ á fi ṣe yẹ̀yẹ́ kí ló kù ṣebí àwọn angẹ́lẹ̀ àkàngárá wọn ni wọ́n ń lọ bí tiwọn nìyẹn tó gbọ́dọ̀ wọn ò máa wàdà mo ń gbọ́ ẹnìkan fi fídíò kan ránṣẹ́ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá wa kan nínú Olúwa ni ó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kọ́mẹ́dì yẹn wọ́n ti bá ẹgbẹ́jẹ́ ẹjọ́ ẹ bá fẹ́ wo comedian iṣẹ́ gidi níṣẹ́ kọ́mẹ́dì o ẹ má ṣe mi gbọ́ o ṣùgbọ́n kó tọ̀ ń lọ sí ibi tó ti ń ṣe pàtí kọ́mẹ́dì kó lọ wò ó kó fowó ẹ̀ wọlé torí pé ọ̀rọ̀ yẹn ò nítumọ̀ mọ́ òun lè fi oríṣiríṣi tó ń fi kún ẹ̀rí wọ́n ní tó máa ní program ọ̀nà tẹ́ bá tẹ̀ ilé nígbà mi tẹ́lẹ̀ tó máa náà fẹ́ ṣe program ẹ̀ kàn gbọ́ pé kí náà sọ ń bì ẹ máa gbọ́ my time don't come ẹ fẹ́ ṣe sọjí fẹ́ ṣe program my time don't come mo rí kan sọ pé give me my car ìgbà tó jẹ́ pé tẹ́ bá ti ní car yẹn o ti ní ohun gbogbo láyé mi ò mọ nǹkan tó lè mú yẹn lọ program give me my car
oríṣiríṣi pásítọ̀ oríṣiríṣi ètò tuntun torí pé ọ̀rọ̀ yẹn ò sí mọ́, ó ti di òkú ní ẹnu ọ̀pọ̀lọpọ̀ wa. Mo gbàdúrà Ọlọ́run yóò jẹ́ alààyè lẹ́nu wa lónìí lórúkọ Jésù. Ẹ jẹ́ ti lọ sínú àdúrà wa torí pé a ní àkókò mọ́ rárá fún àwọn tí ó ní àǹfààní láti rí àwọn àdúrà tí a fẹ́ gbà lálẹ́ yìí ìmọ̀ bí a ti gbà tẹ́lẹ̀. Ẹ ká bọ́ sí àdúrà kìíní gẹ́gẹ́ tí máa ṣàmì pé inú Bíbélì náà òun láti mú àdúrà wa jáde. Mo mú àdúrà mi àkọ́kọ́ jáde nínú ìwé Jòhánù orí ìkíní Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkẹrin òní àdúrà yẹn wà. Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkẹrin. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ti débẹ̀ ẹ̀yin tẹ́ kọ́lẹ̀ ẹ dákun ẹ bá mi kọ́lẹ̀. Mo sọ fún wa pé program tá a bá ti ṣe ní Friday báyìí òní ó ràn wá lọ́wọ́ títí Friday tó ń bọ̀ tó tẹnu mọ́ pé àdúrà tá a kàn gbà yín ká gbà á ká lè mọ̀ bí tí a máa dorí àdúrà tó sẹ́yìn kọ́ni. Ẹsẹ̀ ìkẹrin ìwé Jòhánù orí ìkíní ó sọ wípé ó ní nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Kí ni àdúrà tó jáde níbẹ̀? A sọ fún Ọlọ́run pé Olúwa mí ẹ̀mí ìyè sínú ayé mi, kí èémí rẹ yẹn kó lè mú ìmọ́lẹ̀ wá. Yẹ pé tí èmi Ọlọ́run bá tan ìmọ́lẹ̀ sínú ayé wa wá sá, ẹja sọ fún Ọlọ́run pé Olúwa breathe the breath of life into my life so that your breath can shine forth light that will drive away the darkness of my life. Olúwa mí èémí ìyè rẹ sínú ayé mi, kí èémí rẹ kó lè tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn ayé mi. Ní orúkọ Jésù ẹ̀jẹ̀ àgbàdua, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run alààyè gbogbo àwọn tó ń gbọ́ mi bóyá láìpẹ́ ní tẹ́ bá ṣáà ti gbọ́ ètò yìí, kí Ọlọ́run lónìí kó mí èémí ìyè sínú ayé rẹ̀. Èémí ìyè yìí olú máa tan ìmọ́lẹ̀. Nígbà tí ìmọ́lẹ̀ bá ti sí dé kọ́ òkùnkùn á paradà. Ní orúkọ Jésù lọ ẹ̀mí ìyè rẹ̀. Jésù lọ ẹ̀mí ìyè rẹ̀. Olú ẹ̀mí ìyè rẹ̀. Oyè òkùnkùn gbọ́dọ̀ jọba nínú ayé àwọn èèyàn wọ̀nyí. Òkùnkùn gbọ́dọ̀ láàyè nínú ayé wọn. Mo gbàdúrà bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí ẹ̀bẹ̀ láàyè. Ọlọ́run yóò mí ẹ̀mí ìyè sínú ayé rẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já lọ sínú ìwé Ezekiel. Ẹ já lọ sínú ìwé Ezekiel orí ìkẹtàdínlógún. Ìwé Ezekiel là ń lọ yẹn orí ìkẹtàdínlógún. Ẹ dákun ẹ tó bá ti bá mi rí ẹ ṣáà máa bá mi kọ sílẹ̀. Ìwé Ezekiel orí ìkẹtàdínlógún. Ìyẹn ni pé ìwọ tó bá ti ní àǹfààní láti ní prayer point yẹn ṣáájú àkókò yìí, dákun máa kọ o. Ẹsẹ̀ wo la ń lọ? Ẹsẹ̀ ìkọkànlá. Ṣẹlẹ̀ àdúrà yẹn àdúrà òmìnira ni o. Mo fẹ́ràn àwọn àdúrà òmìnira yẹn. Ẹni pé àwọn àdúrà kan wà jẹ́ pé wọ́n ti gbé báyìí ojú tó wà wẹ̀lú darí ẹ̀ sí. Bíbélì sọ wípé ó ní ọ̀rọ̀ Ọlọ́run sì tọ̀ mí wá wípé kíni ọ̀rọ̀ tó tọ̀ ẹ̀ wá kí ló ń tọ́ láti sọ fún ẹ wípé kíni. Tábàwò èdè òyìnbó ẹ̀ sọ pé ó ní moreover the word of the Lord came unto me saying, wá sọ fún Ọlọ́run Olúwa jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó tọ̀ mí wá, jẹ́ kí ọ̀rọ̀ ẹ tọ̀ mí wá kó gbà mí lọ́wọ́ àìsàn, jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó tọ̀ mí wá kó gbà mí lọ́wọ́ gbèsè, jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó tọ̀ mí wá kó gbà mí lọ́wọ́ ìdúrójú kan, jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó tọ̀ mí wá kó gbà mí lọ́wọ́ ìpadà sẹ́yìn. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó tọ̀ mí wá, ẹni ìkórìtà fún àtọ́gbẹ́ ní ìkórìtà kò yé mi, jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó tọ̀ mí wá kó gbà mí lọ́wọ́ ìkórìtà kò yé mi. Ẹ jẹ́ á gbàdúrà ẹ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé Ọlọ́run wa, bàbá jẹ́ kí ọ̀rọ̀ ẹ tọ̀ mí wá láti gba àwọn èèyàn wọ̀nyí, jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó tọ̀ wọ́n wá. Ọ̀rọ̀ yẹn gangan tó lè mú ìmọ́lẹ̀ wọnú ayé wọn. Olúwa jẹ́ kó tọ̀ wọ́n lọ báyìí. Èyí sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn láradá. Ọ̀rọ̀ náà la rán sí ayé wọn báyìí níbikíbi tí o ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Olúwa mo gbàdúrà ọ̀rọ̀ yìí ó jáde sí ọ báyìí. Ọ̀rọ̀ yìí kọ sí ayé rẹ, ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ sí ayé rẹ. Gbogbo kó wọ ibi ìkórìtà àìní, kó wọ ibi ìkórìtà wàhálà àti ìdààmú, kó sì wọnú lẹ́yìn lọ bẹ́ẹ̀, kó sì ṣe àtúnṣe. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa, àmín. À ń ṣe kọ́mọ́kọ́mọ́ torí pé àkókò wa ni. Inú ìwé Ezekiel yẹn náà la wà orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹrin. Ezekiel 37 verse 4. Ezekiel chapter 37 verse 4. Bíbélì wípé ó tún wí fún mi pé sọtẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí, sì wí fún pé ẹ̀yin egungun gbígbẹ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ọ̀rọ̀ yẹn náà ni ẹ́ o. Mo sọ fún wa lẹ́ẹ̀kan, agbára ọ̀rọ̀ ló nílò. Agbára yẹn ló kì í ṣe agbára ariwo. Agbára ọ̀rọ̀ yẹn ló nílò. Ṣùgbọ́n gbọ́ mi o, tó o bá wà ní ẹ̀ṣẹ̀ síbẹ̀, agbára kankan ò sí níbi kankan o, kò sí ọ̀rọ̀ níbi kankan o, àṣẹ kankan ò sí níbi, àṣẹ gùn o, kò rán o. Ohun tó rán ni wípé kò gbé ìgbé ayé ìwà mímọ́,
kó wá ṣe àwárí bí ọ̀rọ̀ yẹn ṣe lè wúlò ní ayé ẹ. Inú mi á dùn tó bá tó play program yìí lẹ́ẹ̀kan sí Ọlọ́run ràn wá lọ́wọ́ àbí ẹ̀rí nǹkan tá a sọ bẹ́ẹ̀ yẹn ní nǹkan tí a kà bẹ́ẹ̀ yẹn ó ní kó sọ sẹ́lẹ̀ kó lo kíni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ o wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ báyìí kì í ṣe tiẹ̀ mọ́ ní kí tó bá pe orúkọ Jésù á dẹ̀ mú ọ̀rọ̀ tiẹ̀ apapọ̀ mọ́ ọ̀rọ̀ ẹnu ẹ àṣẹ bẹ̀rẹ̀ nìyẹn. Ẹnìkan bẹ́ẹ̀ lọ́mi oní ẹ̀sà oní ẹ̀jọ́ oníbàwò ni program tiẹ̀ àdúrà tẹ́ ń gbà fún wa báwo gan ló ṣe ń gbà báwo kí ló fún yín confidence gbogbo ọmọ kò sí confidence kankan àwa gba Ọlọ́run gbọ́ pé tá a bá ti wí arí bẹ́ẹ̀ náà ni ó ní kò ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n you must keep the end of your bargain láti bá Ọlọ́run rìn dé ìkórìtà yẹn ó rọrùn lọ́pọ̀lọpọ̀ lórí májẹ̀mú yẹn ẹjọ́ máa sign agreement ni contract ni tó bá ti ṣe báyìí èmi náà ṣe báyìí kò sí nǹkan tó kẹ́yìn nípa ìtọ́lọ́run fẹ́ ṣe ìwọ ṣáà ti ṣe sáàdì tiẹ̀ torí pé Ọlọ́run ajé olóòótọ́ sí ọ̀rọ̀ rẹ̀ wàá sọ fún Ọlọ́run nínú àdúrà yìí wàá sọ fún Ọlọ́run ohun tó fẹ́ sọ ni pé mo sọ àsọtẹ́lẹ̀ sí ayé mi tó bá morúkọ ara ẹ̀ wàá dá o wà lèmi morúkọ ara tèmi ó dà jẹ́ kí n gbà fúnra mo sọ àsọtẹ́lẹ̀ sí ayé mi Sàámú gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ohun tó gbẹ nínú ayé rẹ gbogbo ibi tí ò ti ní ilẹ̀ gbígbẹ nínú ayé rẹ tàbí ibi tí omi ò dé omi ìtura Ọlọ́run tí ò dé láti òní lọ yá sọjí báyìí. Ẹ wo mọ̀mọ́ tó bá jẹ́ pé wọ́n ti sọ fún yín pé ẹ̀yin ò lè bímọ mọ́ mo sọ fún ẹ pé tí ọ̀rọ̀ bá wọbẹ̀ ó máa sọjí bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Wọ́n ti sọ wípé it's over èmi tó ń wò yìí ó dé ìkórìtà kan gbogbo àwọn tó àlàyé gbé mi wọn ò fún mi ní chance ṣùgbọ́n fún èmi gba Ọlọ́run gbọ́. Tí a bá dé ẹnikẹ́ni tí wọ́n ti fojú tẹ́bẹ́lú wo àwọn tó fojú tẹ́bẹ́lú ẹ̀ ò jẹ̀bi o sì ní àǹfààní lálẹ́ láti sọ fún Ọlọ́run gbogbo ilẹ̀ gbígbẹ gbogbo gbígbẹ ní ìgbé ayé mi Olúwa mo sọ̀rọ̀ sínú ẹ̀ báyìí ní ọdún 2018 gbọ́ ọ̀rọ̀ Olúwa ó yá sọjí báyìí ẹja gbàdúrà ní orúkọ Jésù àwọn tó ń gbọ́ mi Ọlọ́run ayérayé gbogbo tó ti gbẹ nínú ayé wọn ní orúkọ Jésù Kristi ó yá ẹ̀tún sọjí lẹ́ẹ̀kan sí bí ẹ sọ pé àbá wà fún igi ó ní tí igi bá rí omi ó tún máa sọ lẹ́ẹ̀kan sí padà ní orúkọ Jésù Kristi ayé yín sọjí padà gbogbo tó ti dòkú ó yá bẹ̀rẹ̀ sí jí báyìí gbogbo ẹ̀yà tó dòkú gbọ́ Olúwa ó yá bẹ̀rẹ̀ sí sọjí báyìí gbogbo àwọn tí àìsàn ti dáwọ́lẹ̀ ní orúkọ Jésù Kristi ó yá ẹ máa dìde ní àlàáfíà gbogbo àwọn tí a ti kọ́ wípé àìsàn ló bá ẹ̀yin ò lè bímọ mọ́ mo sọ fún Ọlọ́run pé mo rọrùn sínú ikùn yín ní ọ̀rọ̀ náà lórúkọ Jésù Kristi ó yá ẹ sọjí báyìí lórúkọ Jésù Kristi gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín. Ìdíkàwò kan sínú àdúrà wa ìwọ tí o bá ní àwọn àdúrà yìí lọ́wọ́ tẹ́lẹ̀ ètí àlòlé ní o lè bèèrè lọ́wọ́ wa lórí WhatsApp a máa sẹ́ndì ẹ̀ sí ẹ ní àwọn tó wà ní gúrùpù wa nìkan ló ní àǹfààní ẹ̀ láti rí ṣùgbọ́n tí wọn náà bá fẹ́ rí tó lè tì sí ní inú gúrùpù yẹn àyè ṣì wà fún ẹ ẹ̀rí ẹ̀jẹ̀ ká fi kankan nínú ìwé Ọba Kìíní orí ìkẹtàlá ẹsẹ̀ kejìdínlógún nínú ìwé Ọba Kìíní orí ìkẹtàlá ẹsẹ̀ kejìdínlógún ìyẹn 1 Kings chapter 13 verse 18 1 Kings ìwé Ọba Kìíní orí ìkẹtàlá ẹsẹ̀ kejìdínlógún kí ni kan wà níbẹ̀ tí mo fẹ́ ká fi gbàdúrà 1 Kings chapter 13 ìbẹ̀ládé yìí verse 18 bíbélì wípé ó sì wí fún mi pé wòlíì ni èmi pẹ̀lú gẹ́gẹ́ bí ìwọ áńgẹ́lì sì sọ fún mi nípa ọ̀rọ̀ Ọlọ́run wípé máa áńgẹ́lì sì wí fún mi nípa ọ̀rọ̀ Ọlọ́run pé mo bá ọ padà sínú ilé rẹ kí o lè jẹ oúnjẹ kí o sì lè mu omi ṣùgbọ́n ó ń purọ́ fún ni ṣùgbọ́n kí ó ṣe kí ni ó ń purọ́ fún ni ibi gan tí mò ń lọ gan nìyẹn ṣùgbọ́n purọ́ fún yẹn gan ni mo fẹ́ sọ jáde wo ayé ọ̀pọ̀lọpọ̀ ìbá dáa ju báyìí lọ ṣùgbọ́n wọ́n bọ́ hásọ̀wọ̀ wòlíì wọ́n sọ wòlíì kan fún mi àkókò àti pé jẹ́jẹ́ kí n sáré sọ fún ọ wọ́n sọ wòlíì kan fún mi ọ̀mọ́ yẹn ní òun ní pọ́nlẹ́mù yóò pọ̀ gan ló bá gbéra wọ́n ní wòlíì yẹn wọ́n ní alágbára ni tó bá ti ń sọ fún ẹ pé tó bá ti ń gbọ́ sọ fún ẹ pé wòlíì kan alágbára ni ò bẹ̀rẹ̀ sí kíyè sára Jésù ní alágbára o kò sẹ́ni tó jẹ́ alágbára o bàtàn débẹ̀ wòlíì wọ́n sọ ìṣòro wọn fún wòlíì ìṣòro ti pọ̀ jù wọ́n ní ṣe rẹ́dì ó ní rẹ́dì òun ṣe rẹ́dì ó kíkàkúṣe rẹ́dì òun náà rẹ́dì olódà tẹ̀lé mi wọ́n nínú ọ́fíìsì ẹ̀ tó wà yẹn wọ́n tún sílẹ̀ fún mi wọ ọ́fíìsì míì wọ́n ní bàtàn wọ bẹ̀ báyìí bí ṣáìn babaláwo ni ó sì wà láàrin méjì àárín gbogbo bẹ̀ wọ́n á ní kí wọ́n mi yẹn kan bọ́ra sí hòhò ọmọlúwàbí níwájú ọkùnrin ọlọ́kùnrin mo ní mọ́mí ṣe bọ́ wọn náà bọ̀ oníṣòro ní
wọ́n á sùn sínú pósí yẹn ló tán nínú bí táàkà yẹn wòlíì àgbà ló bá yé wòlíì kékeré jẹ́ ẹ̀mí wòlíì kékeré sì bọ́ sí ẹ̀mí ẹ̀ bọ́ ó purọ́ fún Ọlọ́run bá òun sọ fún wá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo bí tí mo ti kàgbákò lọ́wọ́ wòlíì èké ní orúkọ Jésù Kristi jẹ́ kí àánú rẹ̀ jẹ́ kó fà mí yọ àìmọye àwọn ènìyàn tí wọ́n ti dé ilé ayé wọn mọ́bì kan Olúwa gbogbo bí tí mo ti kàgbákò lọ́wọ́ wòlíì èké gbogbo bí tí mo ti kàgbákò níbi tí mo ti ń yalé kiri Olúwa ẹ fi àánú yẹn fà mí yọ ẹjá gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé ibi tí àwọn ènìyàn wọ̀nyí tí a bá dé ẹnikẹ́ni nínú wọn tó ti kàgbákò lọ́wọ́ wòlíì èké ní orúkọ Jésù àánú la bẹ̀bẹ̀ fún báyìí o àánú lè ṣe eléyìí o Olúwa ẹ fàánú dá wọn lóhùn gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín ẹjá gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín àyìn lógo fún oore ọ̀fẹ́ àyìn lógo fún ọwọ́ agbára àdúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa ní ọ̀sẹ̀ yìí láti gbàdúrà àlá láti mọ ọ̀rọ̀ yín sí bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa ayérayé Olúwa ẹ gbà ayé wa mo gbàdúrà fún ìtúsílẹ̀ mo gbàdúrà fún ìdáǹdè tí a bá rí ẹnikẹ́ni ọkùnrin obìnrin ọmọdé tàbí àgbà tó ti kàgbákò lọ́wọ́ wòlíì èké lórúkọ Jésù Kristi mo fà á yọ mi ò ní àǹfààní gẹ́gẹ́ bí ènìyàn bíi tiẹ̀ láti fà á yọ ṣùgbọ́n mo lu ọwọ́ Jésù torí apá Jésù ń gbà ní mo lọ́wọ́ Jésù láti fà ọ́ yọ ní orúkọ Jésù Kristi ó bọ́ lọ́wọ́ wọn lónìí lórúkọ Jésù Kristi mo gbàdúrà gbogbo ẹ̀gbọ́n ètò lè fara kọ́ lórúkọ Jésù Kristi ó yá máa gbé ìgbé ayé àlàáfíà mo gbàdúrà mo sọ̀rọ̀ Ọlọ́run sínú ayé ẹ tí a bá mo fẹ́ kó bá ọkàrí ní ìkórìtà ìní ẹ̀ gangan èmi lè má máa gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ àṣẹ̀dá ó ti wọnú ayé ẹ báyìí ó ń ṣe research láti mọ ibi tí o nílò àti fọwọ́kàn Jésù ó fọwọ́kàn ayé rẹ ìyanu yóò ṣẹlẹ̀ 18 February gbọ́ Olúwa gbogbo tó wà nínú oṣù yìí sí rere fún ayé rẹ ó yá máa tẹ́wọ́ gbà á lórúkọ Jésù Ọlọ́run farahàn náà ọ̀rọ̀ Ọlọ́run yìí tí ṣe Jésù tó jáde sínú ayé ẹ báyìí yóò tàn ìmọ́lẹ̀ títí láé kò ní padà mọ́ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín olùfẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀mí mọ́ kó máa bá wa lọ kó ràn wá lọ́wọ́ ká rí ojú Ọlọ́run gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín.